márùn-ún nítorí ilé ti padà túnra rẹ̀ tó ilé ti padà tún kún bàbá aṣẹ́yìn náà tó ti wọlé gbogbo ẹ̀ náà tó ti kún pọ̀ mọ́ra wọn láàrin ìṣẹ́jú márùn-ún bàbá náà lè tún ní ìrìn àjò wọ́n ní wàásí lábòkúta yìí bàbá wa gbà alájàdí أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى وسلم على سيدنا محمد بن عبد الله وعلى آله وأصحابه وأزواجه وذرياته وآل بيته وسلم تسليما آمين gbogbo ẹni ọba máa fọlọ́ ọdún ọ̀nà gbogbo la ilaha illallah. La ilaha illallah. gbogbo ẹni ọba máa gbé ọlọ́run nìkan ló lè ṣe ohun tó ń fẹ́ ẹjẹ́ àjọ wí dáadáa kápẹ́ la ilaha illallah. La ilaha illallah. ẹni ọba bẹ́ẹ̀ kíkọ́ ọ̀hún sàárè wọn dánú wa ẹjẹ́ wí dáadáa káyọ̀ bá nàbí kápẹ́ sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. ọlọ́mọṣà wọlé àti tóbi Sheikh Abdul Qadir Jilani. sallallahu ta'ala sirrahu. bá a ti lè yòǹbó Sheikh wa mọ̀ ní Sheikh Abdul Qadir Jilani. sallallahu sirrahu. Sayyidil Malik Abdul Qadir Jilani. sallallahu sirrahu. ọlọ́mọṣà wọlé àbí Sheikh Abdul Qadir ṣètò láàrin sẹ́ni márùn tí mo ní. níwájú ìta bàbá wa gbọ́rọ̀ngbọ́ ọlọ́wọ́lá àti tóbi Sheikh Abdul Qadir. sallallahu sirrahu. títóbi iṣẹ́ òun fún gbogbo àwọn fúlàfà o káàkiri láwọn tó ti wà ní òkú ìtẹ́lẹ̀ tí wọ́n ti lọ àtàwọn àjọ wà ní àtàwọn tí ó tún wá dé nínú omi ìfẹ́ tá a mú níwájú Abdul Qadir Jilani. wọ́n já mọ̀ wípé sharifna shawaban tayyiban inda tayyibi títóbi bẹ́ẹ̀ kò fi kí gbogbo àwọn fúlàfà o yáyà. bàbá wa àlífà ẹ lò pẹ́ o. Àmín. àbáwá àlífà tàná báyìí ti dín nánu. ẹnì kan lò ní ẹnì kan lànà ẹnì kan sì lu ọ̀la. ṣùgbọ́n gbogbo ohun tó lè wùkẹ́ ló ṣe ọkọ ni àbọ̀ òwú níwà yóò máa bẹ gbére wọ́n lè má sí mọ́. ṣùgbọ́n gbogbo wa bá ṣe ìmọ̀ akọ ni aṣọ ọlọ́rọ̀ ni awu níwà ni àbá ṣe é níṣe ẹni ó ṣe nǹkan ò ní sí mọ́ ohun tó bá ṣe ní ọmọ ṣẹ́kù. Bàbá bùtù àpò òbí àìbọ̀tì àwọn mákìtà bàtì. Lọ́wọ́ sẹ́gbẹ́ta tó kú àfa mi, Sheikh Tajudeen Abdul Aziz ọlọ́pọ̀. Ọ̀gá ńlá ọ̀gá ńlá ṣe. Bí ọjọ́ méje sẹ́yìn lónìí ọlọ́run ní gidi tó dé ní tara ìrìn àjò mi wá bẹ̀rẹ̀ ní tẹ̀mí. Ó tí mo fẹ́ gbogbo wọn mọ̀ ní pé ohun táwọn tó bí wọn ṣe é lẹ̀ tí wọ́n gbé ó gbé wọn o kí ni o tó lè ba nínú káàdùn máa pè ní kádìmù Quran ó ṣe é débi kan kò sì sí ohun tí ṣé òun fi Quran bì wò tí ò ṣe é bì wò kò sí ohun tí wọ́n fi Quran fà tí ó fà ẹ̀kọ́ lé ìjẹ́ gbogbo àwọn tá a ṣẹ́kù bàbá ni a máa sọ nípa ọ̀rọ̀ ṣé wàá máa sọ lọ bẹ́ẹ̀ torí wípé ẹni tí ó pé bàbá wọn olóńgbò ọ̀tá náà ṣe dáadáa fóun òun ni òyà ṣe dáadáa sọ́nà lára wọn. kò sẹ́ni tí kú wọn ò dùn ó ṣe wá bí kí wọ́n máa bẹ̀rẹ̀ wéré. ẹ jẹ́ kálukú náà tún ẹrù ẹ̀ dì ilé dọ́wọ́ ẹ̀yìn tẹ̀ ṣẹ́kù. ilé bàbá wọn ọlọ́ngbọ́n ilé bàbá wọn ọlọ́ngbọ́n títóbi ibẹ̀ la fi ń pè ilé bàbá wa kálukú ló nílé bàbá ẹ̀. Bàbá wa lọ́wọ́ kọ́ bàbá wa kálukú ló kọ́ mi láti yà. Bẹ́ẹ̀ torí pé bí tóbi afẹ́ asosiéètì ara wa mọ́ kò sẹ́ni tó fẹ́ pèlà rẹ̀ ní fámìlì àníní kò sẹ́ni tó fẹ́ pèlà rẹ̀ ní fámìlì ìsínádẹ́pọ̀ ẹlẹ́kùn gbogbo wúlàfáwù gbogbo yín náà ní wúlàfáwù. èèyàn ọgọ́rùn lè wà ní mọ́tò kọ́ ọmọ mọ́tò wa àfi ká fi sí àárín ilé ẹ̀fẹ́ nìkan kọ́ máa wà. Bábí etí kò dúró, èmi lè bí ọmọ tẹ bírèkì, ìwọ ni kò máa pààrọ̀ jíà, ìwọ ni kò máa yí sí àárín, ọkọ̀ dànù o. Gbogbo ilé ọlọ́gbọ́ ló tóbi. Ọkùnrin ilé ọlọ́gbọ́ tí tóbi náà ni wọ́n fi bí. Obìnrin ilé ọlọ́gbọ́ tí tóbi náà wọ́n fi bí. Kò sí kékeré ilé ọlọ́gbọ́, kódà bọ́ bá ṣe kíndìmá ilé ọlọ́gbọ́ òdì tí tóbi láyé. Ẹ má jẹ́ kó gidi ọ̀yanu kálá gbọ́rọ̀ wọ̀ bẹ̀. Àsìkò
àsìkò díẹ̀ lẹ́bìrì gbogbo wa mọ́ o. Ó tọ́gbà àpọ̀ ló ń kó àpọ̀ o. Kọ́ni ọmọ rẹ tẹ́lẹ̀ lómi pé mòlúdi ń bọ̀ ọjọ́ mòlúdi ẹ̀ torí kò ní báyìí dásì tó kàkà. Wọ́n lọ́n ṣe dá wa ní àfẹ́jọ́ bàbá parọ́ tẹ́lẹ̀ o. Tí nǹkan bá ń gbóná ní ijó yẹn lọ́wọ́ o. Ikú bàbá kó owó apọ̀ báyìí nísìnyí. Ọlọ́run lẹ́ ń sìn àbẹ́yàn àti kálukọ́ tó o. Èyí ni káyọ̀rọ̀. Alábìnrin kan bẹ àmàlà ní máa tà. Alábàlà ni. Wèrè kan wá bẹ láàrin ìlú wèrè náà yàwọ́ gan. Débi wípé wá máa lọ ilé alámàlà yìí lójoojúmọ́. Yóò lọ láàárọ̀, yóò lọ lọ́sàn-án, yóò lọ lálẹ́. Yóò mú abọ́ oúnjẹ lọ́wọ́ báyìí. Yóò wá gbé àdá sókè. Yóò máa ní alámàlà. Gba abọ́ àmàlà mi kó fún mi lóúnjẹ o. Yóò sì gbé àdá sókè yóò máa gbé lónìí ni kò ní dọ́là o. Lónìí ni kò ní dọ́là o. Lónìí ni kò ní dọ́là o. Ìyá alámàlà ó gba abọ́ àmàlà yóò fún un lóúnjẹ. Wèrè ọ̀nà yóò tún dé lọ́sàn-án yóò ṣe bẹ́ẹ̀. Same scenario wèrè ọ̀nà yóò ṣe bẹ́ẹ̀ lálẹ́ wá di gbogbo gbà. Àwọn kan wá gba alámàlà pé àà nǹkan kọ́ ọ nìkan nù. Yóò dé yóò lọ wá èlò ni wọ́n náà ń pa gbogbo èrè náà ló ti lẹ́yìn. Bèrè ká wà ní àdá sókè yóò mọ̀ sọ́kọ́ pé lónìí ni o kò ní dọ́là lónìí ni o ìwọ náà dẹ̀ máa fún lóúnjẹ. Tọ́ba ti dé tọ́ba yẹn ti ní lónìí ni pé kójú ojú òní. Ìhàlẹ́ ní oṣù jọ́sẹ̀. Ọba jẹ́ àlẹ́ mọ́ wọn náà dá padà mú. Àlàyé bẹ àyè wọ́n yẹ pẹ̀lẹ́ yẹ. Wèrè bá dé o bá gbẹ̀dà sókè ọ̀nà oúnjẹ. Ó ní alábọ̀là oúnjẹ mi là lónìí ni o kò ní dọ́là lónìí ni o yàrá wọn ní kéde. Àwọn tó ní kọ́sọ̀ fún pé wọn gbọ́dọ̀ gbà àwọn náà ní àwọn abẹ́. Rípo kífù. Ọba gbé o bá gbẹ̀dà sókè. Ìgbé lónìí ni kò ní dọ́là o. Lónìí ni kò ní dọ́là o. Lónìí ni kò ní dọ́là o. Yàrá wọn ní ìjọba ìjọ nìkan jọ ní wàhálà rẹ kọ. Kọ́sì débi gbogbo ọmọ ọmọdé ẹ̀ẹ̀kan náà láti wà lè gbé lókè báyìí. Ó gbé lórí. Ẹ̀jẹ̀ tú. Gbogbo àwọn tó ní ọ̀gbọ́dọ̀ gbà wọn ní yé ọbẹ̀ o yé ọkọ̀ o. Nígbà wẹ̀lẹ́ tó fà lẹ́yìn ọkọ̀ àdúgbò ká o. Bí ara àtàbẹ̀ kọ́ iná gbọ́n. Tílé bẹ́ẹ̀ dàrú ẹ̀ ní rẹ̀ nìkan. Ọgbọ́n ara àtàn gbọ́dọ̀ borí ọgbọ́n yìí o. Bẹ́ẹ̀ bá ṣe àfúrò ẹ̀ pẹ̀lú ayé o. Báyìí iwájú bá ṣe tẹ̀lé ẹ̀ pẹ̀lú ayé o. Ẹ̀wára yín lílu ẹ̀wára yín lọ nínú òwúrọ̀ kó o ní á. Bàbá wa ni wọ́n jọ yàn wá sí kìnìún ní wọ́n jẹ́ àjọ orí báyìí. Ẹ bọ́ pẹ̀lú ara àtà o. Ìkàlẹ̀ èèyàn o èèyàn nìka. Ìjọba ògbó ò ní dàrú. Subhana rabbika. Àmì àbí àrí àmì báyìí. Àmì Ọlọ́run. Ewu ọlọ́run àtàyè. Àfáwọ́ àgbà alájàdí. Ọlọ́mọdé orẹ̀ yìí láyéláyé o. Ọlọ́mọdé orẹ̀ yìí. Ọlọ́ànẹ́bì lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́lá ilaha illallah. Ilé bàbá wa gbọ́ ọlọ́mọdé orẹ̀.